million èmi ò mọ ilé tó jẹ́ ti tèmi gangan báyìí tó fi sọ pé mo ṣe oògùn owó torí ẹjọ́ sá kò tí sẹ́ni tó sọ pé o ṣògùn owó wọn àti ìfẹ̀sùn oògùn owó kan. náà nǹkan tó sọ wọ́n ní àtàbúrò wọn jọ lọ ṣe oògùn owó ẹ̀rọ sá. Dèjì kalẹ̀ rán wa létí ó kọ rẹ. Ayọ̀dèjì. Ayọ̀dèjì kìíní. Máyọ̀wá. Ayọ̀dèjì Máyọ̀wá ṣé o mẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ yìí rí? Ta ni? ọ̀rẹ́ ẹ ṣe secondary school ṣá. Ṣọ́rẹ́ rẹ tí wọ́n sọ ní ọ̀rẹ́ kalẹ̀ kí lorúkọ rẹ? Lékan kí ni? Ọlátúndé. Ṣé o mọ arákùnrin yìí? Ṣé o mọ̀? Báwo ló ṣe jẹ́ sí ọ? Ọ̀rẹ́ mi. Ó ti tọ́dún mélòó tẹ́ ti ń ṣọ̀rẹ́ báyìí? Mo fẹ́ kó cooperate pẹ̀lú mi pẹ̀lú sùúrù àti inú oyún lẹ ti ń ṣọ̀rẹ́. Kí ló pàwọ́ àti ẹ̀ pọ̀? Ò ṣe ìwọ ọjọ́ tó wá bíńjò ní o ló fún wọn ní 1,000 ṣé lóòótọ́ ló fún wọn 1,000? ṣé ìwọ ló tọrọ lọ́wọ́ rẹ̀ ní àbóun ló fún ọ? Mi ò lówó dání ìgbà yẹn wá ní kó fún mi 1,000. Ó wá fún ọ. Ọjọ́ tó wà nínú ilé mo fẹ́ kára rẹ̀ ó balẹ̀ kájọ gbọ́ra wáyé. Ọjọ́ tó wà nílé kí lo rò débi wípé ìwọ ló ń ṣiṣẹ́ owó Dèjì ló ń ná? Kí ló dé tó fi sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Ṣé wọ́n sọ pé mo sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni mọ́mì rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní èmi ni mo ṣiṣẹ́ Dèjì ló náwó ẹ̀. Yes wọ́n ní o sọ bẹ́ẹ̀. Iṣẹ́ bẹ́ẹ̀. mo ṣe lé ní gan ṣé òun ni mo lọ kó fún báyìí. Bọ̀ òun ṣe iná polúkọ ẹ̀ òun ṣe yahoo yìí iná polúkọ ẹ̀ ìyẹn yìí. Ó ṣe rí. Òun ló ń ṣe ṣe mọ owó tó bá sọnù nápò ènìyàn. Mo ń bọ̀ mo ti lọ bẹ já máa mú kọ̀ọ̀kan ní sùúrù àti ń farabalẹ̀ mu. Mo ti ṣiṣẹ́ látàárọ̀ kùtù báyìí. Má bínú jẹ́ àjọ mú sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Onídèjì ṣe yahoo rí. Tìbò lójú ẹ̀ ṣe mo parọ́ wọn. Ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní ìwọ náà ń ṣe yahoo. Èmi ni mo kọ́ kété òyìnbó orúkọ tó wà ní gbogbo kọ́ńtì mi lẹ́ẹ̀kan ni mo kọ́. Ní sùúrù ọ̀rọ̀ ọtí lóòótọ́ tí ó ṣe yahoo rí. Ṣé mi? Bó ni ìwọ àti Dèjì jọ lọ ọ̀dọ̀ awo wo lẹ jọ lọ? Àwòṣe ó ní àlọ́ ọ̀dọ̀ awo. Wọ́n ní oní nọ́mbà kan wà lọ́wọ́ Dèjì pé awo ló fi save ẹ̀ pé ẹ̀dẹ̀jọ́ lọ ọ̀dọ̀ awo. Ṣé mi mo sọ fún yín bẹ́ẹ̀? Ẹ̀gbọ́n rẹ ló sọ bẹ́ẹ̀ o. Ṣé Dèjì náà wá sọ fún àlọ́ ọ̀dọ̀ awo ni? Òun náà mo ṣe ní kó sọ lójú ẹ̀ báyìí. Ṣé èmi àti ẹ̀ lọ ọ̀dọ̀ awo ni? Àjọ lọ bí kankan iná. Ní sùúrù à ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ já máa béèrè ok ó béèrè lọ́wọ́ rẹ̀ ṣé o lè rántí ọjọ́ tẹ́ ẹ jọ lọ ọ̀dọ̀ awo? Èmi lè kàn awo èmi ò lọ sọ̀dọ̀ awo rẹ̀. Ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ sí mi èmi lè kàn yẹn wọ́n ní ẹni tó bá ti jí òòṣà ọbẹ̀ wọ́n ní á sanwó padà èmi lè kàn yẹn lóòótọ́ ni mo sanwó padà bọ̀ nígbà tí mo sanwó padà ọ̀dọ̀ nìkan ló ẹ máa farabalẹ̀ kí ẹ máa gbọ́ mi ò láìkì lórí o. Nígbà tí mo sanwó padà ọ̀dọ̀ nìkan ló mọ bí mo ṣe san padà bẹ́ẹ̀ èmi lè kàn yẹn èmi dẹ̀ ní system ayé kí mo ṣe wà 2,500 in system of money mo ti ní coins sílé gan. Ẹ̀yin lẹ́yìn béèrè o pé ṣé ó mú mi lọ síbi kan ṣé ẹ mọ̀ pé òfo tó rìn káàkiri lórí ilẹ̀ nígbà tí ò tí ì ní làákàyè ṣé ẹ mọ̀ pé nǹkan tó gbé ẹ rí gan eléyìí tó gbé ẹ rí kò ṣe gbogbo ẹ ló máa. Ní sùúrù jájọ mọ́ mu díẹ̀díẹ̀. Kò ṣe díẹ̀díẹ̀ lẹ́mú yẹn. Mo ń mu jájọ mu díẹ̀díẹ̀. Ẹ̀wọ̀n lẹ́mú lọ yẹn. Ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀. Ta ló fẹ́ ṣẹ̀wọ̀n? Kẹ́ ṣe sọ̀rọ̀ yẹn nìyà ìjọba àwọn olóògbé ilé tẹ̀ ń ṣe kí ẹ ṣe rí mi worldwide èmi ò ṣe. mo ń bọ̀. Torí ìjọba lè lọ máa sọ pé wọ́n ti mẹ́ta. Ok mo ń bọ̀ àtijọ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wá ti jọ ń yẹra wa mo fẹ́ kó o padà wálé ṣé o gẹ́tì mi. Ó ti lọ nìyẹn. Ní sùúrù mo fẹ́ kó o padà wálé mo fẹ́ kájọ yanjú ọ̀rọ̀ yìí. Wọ́n ní ọ̀rẹ́ rẹ Dèjì wọ́n ló níbi tí ẹ jọ lọ pé ìgbà tí ẹ ti wá jọ lọ yẹn pé ẹ ti wá jọ kankan tí ó jọ ju ọjọ́ orí yín lọ níbẹ̀ òun mo ṣe ní kó bá wa tàn mọ́lẹ̀ sí. Ṣé ẹ rí yẹn kò sí nǹkan tí wọ́n ṣe lábẹ́ ayé tí ọ̀run rí bẹ́ẹ̀ ni mo sọ fún yín
ṣe rí Dèjì tẹ́ ẹ wò yẹn nígbà tó jẹ́ ọ̀rẹ́ gidi sí mi nígbà tí ìṣẹ̀lẹ̀ dídá tí ó ṣẹlẹ̀ ṣe bí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn mo ní wọ́n sọ pé ẹni tó jí òòṣà epo nǹkan tó parapọ̀ nìyẹn wọ́n ní èèyàn tó jẹ́ òòṣà epo wọ́n ní kó lọ mówó ẹ̀ wá. ta ló jí òòṣà epo ta ló jí òòṣà epo. nígbà tí mo nídìí owó mo fẹ́ ra sẹ́ẹ̀tì mi ò lówó dání so èmi náà mo wá jí epo lé. ok ó jí epo nílé. wọ́n ní kó bá mi ta nígbà yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yẹn kò ń ṣọ̀rọ̀ 5 years o ọ̀rọ̀ yẹn ti pẹ́ o orí mi yí gan èmi Lékan yẹn. níṣòro Lékan ó jí epo bàbá rẹ àbí ta ló bẹ ta ta ló bọ ta ṣé lóòótọ́ ni bàbá rẹ tàṣẹ fún ọ wọ́n ní bàbá rẹ tàṣẹ fún ọ torí pé ó jí epo. àṣẹ ìmọ̀lù. àṣẹ ìmẹ̀rùkù ṣùgbọ́n wọ́n ta ṣé lóòótọ́ wọ́n ta ṣé lóòótọ́ bàbá rẹ tàṣẹ. bàbá mi àyàn tàṣẹ fún mi. Dèjì ń gbọ́ torí mo ti mo ń bọ̀ mo ti ń gbọ́ ọ̀rọ̀ epo yìí ó ti tó bí ọjọ́ mélòó kan mo sì fẹ́ bi bàbá náà lálẹ́ yìí wọ́n ní ó jí epo pé bàbá tàṣẹ fún un mo ti ń gbọ́ yẹn mo fẹ́ bi bàbá lálẹ́ pé bàbá rẹ̀ ta láṣẹ ó wá ń sọ nǹkan kan báyìí tí mo bá ti sọ̀rọ̀ lọ bí epo báyìí tó ń wá ń sọ̀rọ̀ pé ìwọ ló bá òun ta epo yẹn gbẹ́jọ́ ta ni. èmi àti ẹwà àjọ ta epo nǹkan jẹ́ kí n lọ sọ̀rọ̀ epo yìí ìgbà tí mo travel tí mo lọ Benin mo gbọ́ pé ó jí epo àwọn ọmọ mi rẹ̀ ó dẹ̀ tún gbé gba pa ìyẹn tó fẹ́ fi kọ́lé tí bóyá ìyàwó níbi ọkọ ẹ̀gbọ́n ẹ̀ tó gbé sọ́dọ̀ àwọn ọmọ mi rẹ̀ so inú travel yẹn mo ti gbọ́ pé ó jẹ́ àwọn kìnìyàn then and ó wá ní bí brother mi kan wọ́n pè Dàmọ́lá so ìyẹn bóyá ó dàbẹ̀ ni pé bóyá òun ló bá ẹ̀ ní ìta mi mọ́ wọ́n yé ṣe ọ̀rọ̀ epo yẹn brother rẹ̀ bí ọ̀rẹ́ náà ló ti jẹ́ sí mi ọ̀dà tá bẹ́ẹ̀ so wọ́n ní òun ló bá ta kí ló jẹ́ kí n gbọ́ ni pé dáàdé mo lọ ilé wọn ní after ìgbà mo travel tí mo dé so mọ́mí wá ní ọ̀nba má jẹ́ kí ọmọ yẹn wọ ilé wọn àìmọ́ àwọn pé mọ́mí ṣe kò sí anything wọ́n ní ìgbà yẹn wá sọ àwọn mẹ́rin wá sọ ọ̀rọ̀ epo yẹn pé belebelebele pé bóyá ó gbé epo àbí kí ní kò bẹ́ẹ̀ pé mi ṣàmù bí ọ̀rọ̀ epo ṣe jẹ́ mi ṣàbẹ̀ wọn mi ọlọ́jọ́ yẹn pé kán kó lórí ẹ̀ then mi. ẹ wo bàbá nǹkan tẹ́ ẹ̀ ń lọ sí èmi ọkàn ni mò ń sọ̀rọ̀ ọkàn kì í rìn jù lọ́jọ́ tí mo wá síbí ìṣẹ̀lẹ̀ burúkú ó ṣẹlẹ̀ sí mi lọ́kàn tó jẹ́ pé ọdún yọmí nígbà tí wọ́n wá sọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ tó ń sọ̀rọ̀ epo tó ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ gbogbo àwọn yẹn àwọn olórin ti kọ́nà kí mi ò tẹ olórin tó dáa mo ní Qdot ó ní ó ti lọ ìmílẹ̀ kan yẹn ó didi ọjọ́ méjì ni mo fi kọ́ ayé tán ìmílẹ̀ kan yẹn kò sẹ́ẹ̀dá àlàyé tó lè rí sí Ọlọ́run lásán láì ṣe pé ó wà rí kí lẹ fẹ́ kí lẹ ẹni kìíní kí ló wá ṣẹlẹ̀ gbọ̀ngàn. orí nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yìí tó fi di pé ń wábí wọ́n ní ó kàn jí lọ́jọ́ kan ló ń pariwo pé Dèjì pé kí wọ́n kọ nǹkan tí wọ́n ń kọ yìí lẹ̀ o pé ìwọ ló ń ṣiṣẹ́ o Dèjì ń náwó o wọ́n ló wá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ 11 million kan fẹ́ ṣẹlẹ̀ pé lóòótọ́ la padà wá gbọ́ pé ọ̀rọ̀ 11 million ṣẹlẹ̀ ìdí tá a fi béèrè lọ́wọ́ rẹ nìyẹn ipò tó wà náà ló wà nígbà yẹn èyí ló fi wá jẹ́ ká fẹ́ bi ẹ́ léèrè nínú ipò tó wà ó yé mi ní sùúrù jáde corporate má wọrí àmúfẹ́ kájọ mú nǹkan kan jáde ni ṣé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ pé òun ṣiṣẹ́ Dèjì náwó kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ nígbà tán ni mo sọ bẹ́ẹ̀ ṣé wọ́n rẹ́ni tó fídíò mi ni àbí wọ́n rẹ́ni tó kọ mi sílẹ̀ àbí wọ́n rẹ́ni tó rẹ́kọ̀dì mi point kò ń ṣe wèrè mo wà èmi Lékan èmi ni ìránṣẹ́ Olódùmarè láti ojú ọ̀run bẹ́ẹ̀ ni kò ń ṣe pé kí n débi òótọ́ kí n má lè sọ òótọ́ kò sí nǹkan tí ó ń bọ̀ ní òkè tó ju òjò lọ tílẹ̀ ò bá nǹkan tẹ bá fẹ́ lè máa sọ ẹni ẹni ọ̀nà fẹ́ fún mi ní 11 million èmi mo ti kọjá owó lọ. kí ló mọ̀ sí ọ̀rọ̀ 11 million. 11 million nígbẹ̀tọ́ ni mo náà ni mo sọ mo ní tí wọ́n rẹ́kọ̀dì ẹ̀ sílẹ̀ ni. question tó béèrè question dáadáa ni ìbéèrè kò yẹ kẹ́ máa béèrè question torí èmi bí mo ṣe wá mo ní 11 million dání gan tí mo lè ná. o mọ̀ pé ọ̀rọ̀ yìí mo ń bọ̀ ṣó mọ̀ pọ̀rọ̀ yìí ló gbé yín délé ọba Alárè ó ti yé ọba yìí. ọ̀rọ̀ ló gbọ́ adébẹ̀ tó ta. ló gbé yín délé ó ṣe rántí pẹ́ lọ sílé ọba Alárè ìbéèrè wo ni kábíyèsí ọba Alárè béèrè lọ́wọ́ rẹ̀. ìbéèrè wọn ní ọ̀la agbájáde
Làgbàṣègbè gan mi ò dárúkọ Làgbàṣègbè gan mi kò sí nǹkan tó kàn pẹ̀lú Lágbájá nǹkan tí báwọn ni máa sọ kò ń ṣe pé kí ni. bọ́ Dèjì sọ kinní kan bí lọ́sẹ̀ tó kọjá ó ní wọ́n ló kọ́ òun ní yahoo. pé mi mo kọ́ níyàwó ní ìlànà náà wọ́n ní ẹni tí wọ́n bá ti ní. rárá ní sùn ok ẹ mo máa ń bọ̀. farabalẹ̀ kí ẹ máa gbọ́ mi wọ́n ní òun lẹ́nu kejì ẹ̀ wọ́n ní tọ́jú ẹ̀ ní ìgbẹ́ tí Dèjì ni mo kọ́ níyàwó yẹn ní ìgbẹ́ tí Dèjì lọ lówó mi ò béèrè pé irú owó ló lóní bọ̀ kí ní mọ́ṣíìnì kan wà ní tó ń gùn káàkiri yẹn ìyẹn wọ́n á tẹ̀ ó máa ń bẹ̀yàn níkù tí mo ṣe wà kí níyẹn ó ti bẹ́ mi níkù gan. mo ń bọ̀ wọ́n ní sùúrù Sunday ní mo sùúrù gbọ́ yín ní sùúrù Sunday ní sùúrù ṣọmọ ọ̀rẹ́ rẹ ló sọ bẹ́ẹ̀ nígbà tí o sì ń bí ó wá ní ta fẹ́ mú jáde nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí Sunday farabalẹ̀ ó ní ìwọ ló kọ́ òun ní yahoo ṣé lóòótọ́ ni. èmi ni mo kọ́. ìwọ ló kọ́ ta ló kọ́ wọ ní yahoo. ṣèmi ẹ kì í lọ bálíkì. bálíkì bó náà ń pè bẹ́ẹ̀. kí ní iléeṣẹ́ ògógó tán àwọn tó máa ń tàn bá ẹ̀kú lọ. ó ti yé mi. wọ́n ti kọ́yàn níṣẹ́ mi. kí ló wá ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí báyìí ó ní wọ́n ti gba nǹkan lọ lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe rò pé ó lè gba nǹkan yẹn padà. ṣèmi mo ṣe lè gba nǹkan padà kójú bá farabalẹ̀ àrímú ni ọ̀rọ̀ pé wọ́n fa wàhálà wọ́n kàn fa wàhálà lásán ni. nínú wa àti wọ́n fa wàhálà lásán ni. wọ́n fa wàhálà ni. tani àti tani. nígbà tí ìjọba bá rí nínú tẹlifíṣàn báyìí tí bá update èmi fígò. mo ń bọ̀ nínú wo àti Dèjì ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ta ló kọ́ra wọn ní Colorado láti máa mu àwọn nǹkan wọn tẹ́ ń mu ta ló kọ́ra yín náà méjèèjì. ṣé Dèjì náà mú Colorado ni. ṣé kò mu kí ló ń mu kí ni ìwọ mọ̀ tí Dèjì máa mu. Dèjì bóyá Dèjì ẹbí lọ́wọ́ bóyá Dèjì mú Colorado torí mi ò parọ́ ní tèmi èmi mò ń fa Colorado ni iṣẹ́ tí Colorado ṣe Nàìjíríà fẹ́ mọ̀ ṣàtàn fẹ́ fún mi mo mọ̀ bọ̀ kò sí pé kò fẹ́ béèrè iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ mi. ní sùúrù kí ló máa ń mu kí làwọn nǹkan tó mọ̀ ń mu. kò sí nǹkan tó wà láyé tí mo kì í mu. ọ̀dà ẹ bá mú ṣé wàá ṣe ìdìde náà kó o jókòó ṣé ò ń gbọ́ mi. ṣé ẹ sì máa padà pè mọ́ wá tẹ́jọ́ ni. ọ̀rọ̀ tá à ń sọ mo ti bi ẹ́ léèrè ní tó béèrè ó dẹ̀ ti dá wa lóhùn ó ní ìgbà tí wọ́n ló sọ bẹ́ẹ̀ ó ní fídíò dà ẹjọ́ bá ń pe ẹ̀gbọ́n wáwá dà ìjọba ń pe ẹ̀gbọ́n Dèjì wá torí àwọn ìbéèrè tí obì wá yìí ẹ náà lè darapọ̀ mọ́ wa lórí Facebook iléeṣẹ́ yìí Adámimógo 107.7 lórí Facebook bákan náà lórí YouTube Adámimógo 107.7 lórí Facebook lórí YouTube mo mọ̀ pé tí à ń ṣe yìí yóò lè fún wa ní ọ̀nà ibi tí à ń lọ afa àbúrò rẹ̀ rèé ó sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀gbọ́ tó sì túmọ̀ sí pé ṣé lóòótọ́ nígbà tí Dèjì ń sọ̀rọ̀ yẹn ṣé àbí tí Sunday ń sọ̀rọ̀ yẹn ẹ máa bọ̀ ẹ wá jókòó báyìí jọ Dèjì sì dìde náà à ń bọ̀ wá bàbá ẹ má wọrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ mú wá bí láǹtàn mọ́lẹ̀ sí o la fi ní kí wọ́n mú náà wá o táwọn méjèèjì bá jọ ríra wọn bóyá ọ̀rọ̀ tí ẹ ló sọ yóò sọ gbogbo wa la mọ̀ wípé ó ń fẹ́ ìtọ́jú o ṣùgbọ́n nínú àìlera rẹ̀ lẹ ló ti sọ ohun tó sọ òun ló jẹ́ ká kì í ṣe ohun tó yẹ ká mú wá ó ti yé yín báyìí ká máa ṣe tá à ń ṣe yìí pẹ̀lú ṣùgbọ́n nínú àìlera rẹ̀ bó ti wà yìí lẹ ti sọ wípé ó ti sọrú ọ̀rọ̀ tí ó sọ yìí òun náà ló jẹ́ ká wá mú wá nínú àìlera yẹn torí pé tí Ọlọ́run bá padà kádàrá tára rẹ̀ bá le tọ́lọ́run bá fún lálàáfíà á padà mú wá bí. ṣùgbọ́n mo. má béèrè question tó le lọ́wọ́ èmi ní tèmi èmi comedian ni mi. mo ń bọ̀ Sunday mo ń bọ̀. ìbéèrè wọn máa yàtọ̀ sí ìbéèrè. ó yé mi ìdí tí mo fi ń béèrè náà nìyẹn ṣé rí àbúrò yín bá a ti sọ pé ìlera rẹ̀ kù díẹ̀ káàtó yìí ó sọ àwọn ìdáhùn kan
ó mú wá ó ní ṣe nígbà tí gẹ́gẹ́ ẹ̀sùn point tẹ̀ mú wá bí nìyẹn o ó ní nígbà tí òun sọ̀rọ̀ yẹn ó ní ṣe ààrẹ ni tó rìkọ́ọ̀dù òun fídíò àbí ọ́díò fúnra rẹ̀ ló béèrè yẹn ó tún rìpíìtì àbí ẹ̀gbọ́n rẹ̀ ti wà ń bí o ó béèrè yẹn ṣe ẹni lọ́wọ́. ṣe rí ọjọ́ tó sọ̀rọ̀ yẹn sà ṣe rí fóònù mi gan lásán torí nìkan bíi wà lóru náà pè wá lọ́jọ́ yẹn fóònù mi lásán mi ò lè mú fóònù wá sáré èmi nìkan kọ́ ló wà ń bẹ̀ lọ́jọ́ yẹn o èmi àti àbúrò mi lájọ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn o àbúrò mi débẹ̀ síwájú mi tó ti sọ̀rọ̀ yẹn fún ó ní pé torí tilẹ̀ bá mọ́ ní ó lè má yé òun mọ́ ìgbà tí màá fi dé mo náà ṣe bá mi sọ mo tún pé ó tún sọ fún mi the same thing but ipe rìkọ́dì yẹn nǹkan tó dùn mí dùn ní pé torí bá ṣe pè wá lóru yẹn mi ò lè mú fóònù gan mọ́ ṣe mọ̀ pé kẹ́dẹ̀ fóònù àwọn bàbá dẹ̀ rí fóònù kékeré náà ń lò tó dẹ̀ níṣẹ́ rí nǹkan tó fi dàbẹ́ ni pé láti bí 3 years tọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ sí kò sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ tó dẹ̀ ti sọ̀rọ̀ yẹn náà kò tún padà sọ̀rọ̀ ẹ̀ but iṣẹ́ rí nǹkan tó jẹ́ ká ríro ní pé ó ní pé ó ní Dèjì fún ní 1,000 lónìí ní kò dẹ̀ kó fún o tó fún ẹ lóòótọ́ ó ní bọ̀t ó ní wọ́n á jà sówó kan o ó ní 11 million ó ní wọ́n á jà sí ó ní òun ló bá gba owó yẹn ó ní ọjọ́ tó ń lọ gba owó yẹn ó ní òun gba 93 million ó ní wọ́n á pè ń padà ń bẹ̀ ipe owó tó ń lọ gbà yìí o ipe kò dápa ipe tó ń bá ti dá padà ń bẹ̀ pé òun ní rí mi pé kò má padà wá mọ́ nǹkan tó jẹ́ kámi lára ni pé bàbá yẹn tún wá láàárọ̀ ọjọ́ tó tún sọ̀rọ̀ yẹn tó tún wá ní pé ká bá ń ṣe ọkàn pé ká má bàa pa mọ́ gbẹ̀mú tí mo ní dáadáa farabalẹ̀ lóòótọ́ tó bá ti jẹ́ lóòótọ́ ni àti pé wọ́n jà báyìí tó bá jẹ́ lóòótọ́ tó ti jẹ́ lóòótọ́ pé 11 million ó dẹ̀ ní pé ó ní ká wo orí fóònù Dèjì ó ní nọ́mbà kan wà lórí fóònù ẹ̀ ó ní àwọn ló fi sèfù ẹ̀ ó ní ẹni tó bá ṣiṣẹ́ òun nìyẹn rà lóòótọ́ mo béèrè nọ́mbà Dèjì nọ́mbà tó fi àwo sèfù tó wà lórí fóònù ẹ̀ gbé síta kò kọ́kọ́ fẹ́ gbé síta gbẹ̀tí mo ní kì í ṣeré kọ́ mo ní kó gbé nọ́mbà ẹ̀ ó lè gbé síta lóòótọ́ mo dẹ̀ fẹ́ mo mọ́ ọkọ̀ tòrò mọ́ Dèjì lọ́wọ́ báyìí èmi Dèjì àti bàbá ìlàjọ wà nínú ṣọ́ọ̀bù bábí sàlù tá a ti sọ̀rọ̀ ó dẹ̀ gbé nọ́mbà ẹ̀ síta báyìí fóònù wà lọ́wọ́ ẹ̀ iPhone 16 Pro Max ó wà lọ́wọ́ ẹ̀ ó tẹ fingerprint ẹ̀ báyìí mo tẹ ó ètò lásán bàbá ẹ̀ dẹ̀ gbá fóònù yẹn bẹ́ẹ̀ ló ti nọ́ọ̀kì fóònù yẹn tó ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ yìí ẹ ti sọ Yorùbá lè yẹ ọ̀rọ̀ ọ̀tún máa gbọ́ ọ̀rọ̀ ọ̀tún ó yé mi ọ̀rọ̀ òsì ó yé mi ṣẹ́gẹ́tì mi báyìí ṣùgbọ́n ohun tá à ń fà ẹgẹ́tì mi báyìí mi ò ní rọ́lẹ̀ ń pa mi ò sì sọ pọ́rọ̀ rí bẹ́ẹ̀ ṣẹ́ ń gbọ́ mi báyìí ṣùgbọ́n ohun tá à ń fà báyìí ni wípé ó sọ báyìí mo ń bọ̀ sá ẹ fẹ́ sàn kankan. lóòótọ́ ìgbà tó tọ̀rọ̀ ṣẹlẹ̀ mi ò rìkọ́ọ̀dù kínní mi ò rìkọ́ọ̀dù voice ẹ̀ lọ́jọ́ náà but nínú gbogbo ọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ mẹ́ta tó sọ mo lè béè lọ́wọ́ Dèjì ó dẹ̀ jẹ́ lóòótọ́ dájúdájú. gbogbo yín. sẹ́yìn pé mi ò rìkọ́ọ̀dù voice ẹ̀ lọ́jọ́ náà nǹkan tó dẹ̀ sọ pé Dèjì ṣe kan báyìí kínní ìkejì ìkẹta tí mo dẹ̀ béè lọ́wọ́ Dèjì tó jẹ́ lóòótọ́ ni tí Dèjì dẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ ló fún lé lóòótọ́ náà jàjà lẹ́fún mi lóòótọ́ ló gbé náà bá awo òun ó gbé síta lóòótọ́ kí kò sí nǹkan tá a dẹ̀ wá ń bẹ̀ Dèjì wà ń bí òun náà wà ń bí ó sọ nǹkan tó sọ fún mi lè béè lọ́wọ́ Dèjì tó jẹ́ lóòótọ́. ẹni sòrò ṣẹ́rí tí wọ́n ní tí kàbá rojọ́ ìkàkọ́ ni ó da àìṣe adájọ́ ṣẹ́ǹgẹ́tì mi wà á ń ṣiṣẹ́ lórí ẹ̀rí ṣẹ́rí èèyàn lè rí epo àti iṣu nínú èèyàn ẹgẹ́tì mi ṣùgbọ́n lẹ́nu ẹ̀ kẹ́nu ó gbẹ fúrúfúrú kẹ́mọ́ sì mọ̀ ibi tí epo àti iṣu gbàjà wọlé ẹ̀dẹ̀ ń wo epo àti iṣu àtàtà nínú rẹ̀ ó ti yé yín báyìí ọ̀rọ̀ yẹn ó gba sùúrù ṣé wàá rọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni tí ẹ sọ pé ó sọ̀rọ̀ àwa mú àwọn méjèèjì wá pé tí wọ́n bá ríra wọn o ẹ ṣáà mọ̀ pé látàárọ̀ tó ti wà lọ́dọ̀ yín kò farabalẹ̀ sọ̀rọ̀ báyìí bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ariwo ní pàǹtà ń bẹ látàárọ̀ gbogbo àti tó dọ̀dọ̀ wa bá ṣe ń bí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ṣáà ń dá wa lóhùn kọ̀ọ̀kan tó bá tún yà bàrà ó ṣáà ń dá wa lóhùn díẹ̀díẹ̀ ó sì ń béèrè ọ̀rọ̀ làákàyè lọ́wọ́ tiwa padà à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó sọ fún wa pé òun náà ń béèrè ẹ̀rí pé ká mẹ́rìí wá ọ̀rọ̀ yìí ó yé mi lọ́tùn ó yé mi lósì o mo ń gbọ́ yín sà. lóòótọ́ sà. Inspector Agbájélọlá Ayọ̀délé ẹ̀ka alẹ́ mo ń gbọ́ yín sà. lóòótọ́ àríkọ́dù voice ẹ̀ lọ́jọ́ náà but nínú gbogbo oríṣi nǹkan bíi mẹ́ta tó sọ tá a lè béè lọ́wọ́ Dèjì tó dẹ̀ jẹ́ lóòótọ́ ni ìyẹn dájúdájú ẹ̀rí náà nìyẹn sà. bẹ́ẹ̀ tó yẹ bí bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí ẹjọ́ sà tó yẹ bí bó ṣe sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn báyìí ká béèrè lọ́wọ́ Dèjì kò ní rárá ó lè jẹ́rọ́ lóòótọ́ ọ̀rọ̀ tó sọ àríkọ́dù ẹ̀ lóòótọ́ but bá a ti lè ṣe béè lọ́wọ́ Dèjì tó dẹ̀ jẹ́ lóòótọ́ ni mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí kan náà ojú yẹn lọ. ẹjọ́ kò báyìí mi ò tí àdájọ́ wa ń sọ̀rọ̀ ni mo ṣe ní ẹ̀kọ́ yẹn wá ẹjọ́ kò báyìí Dèjì máa bọ̀ báyìí padà ẹ dìde. Dèjì
wọ́n ní òun lo iPhone 16 Pro Max. mi ò lo iPhone 16 Pro Max. iPhone kí ló ń lò? iPhone 16 mo ń lò. iPhone 16 ló ń lò. iṣẹ́ tailor ló ṣiṣẹ́. èló náà ta iPhone 16? 960 ló rà ńgbà náírà 60,000 naira. ṣé lọ́sẹ̀ tó kọjá báwa o kọ́kọ́ ti sọ fún wa rí lórí fóònù bíi pé ò ń ṣe yahoo, gbà tó tún dọ̀sẹ̀ tó kọjá ò ń dì náà pé ò ṣe yahoo, àbí? ṣé ká mọ̀rọ̀ yẹn jáde kájọ gbọ́ náà ká tó máa tẹ̀ wájú? ṣé kájọ mú ọ̀rọ̀ tí wọ́n fúnra rẹ̀ fẹ́nu ara rẹ̀ sọ, ṣé ká play ẹ̀ padà fún ayé báyìí ká tó máa tẹ̀ wájú? kájọ gbọ́ padà. sá dáhùn Dèjì. mi ò mọ ọgbọ́n tí mo sọ lórí ọ̀rọ̀ yẹn. mo ń bọ̀ náà sórí ọ̀rọ̀ yìí pọ́nbélé ó ń ṣe yahoo pọ́nbélé. nọ́mbà 2 tí ò sí àríwísí, torí tó bá ṣe yahoo ó ṣáà lè mẹ́ni tó ní alàgàtà tó fẹ́ báyàn gba owó 11 million tó mẹ́ni tó ń báyàn gba owó yahoo. ó gẹ́tì mi báyìí, àbí ìwọ́pọ̀ ló mọ̀ èèyàn tó ń báyàn gbowó. so automatically ó ń ṣe yahoo lóòótọ́ tí òrùjú tó fẹnu ara rẹ̀ sọ. bó ní ìṣòro Sunday ti wá. ìgbọ́dọ̀ ẹ̀gbọ́n yìí sọ ọkọlẹ́ kan wọ́n ní Sunday sọ pé màá fún un ní pé mo fún un ní 1,000 pé ọjọ́ náà ló pé ó sọ̀rọ̀ pé mo fún un ní 1,000 ní ìjà á tún ṣẹlẹ̀ ẹ̀rọ lásìtà mẹ́rin lórí ọ̀rọ̀ yẹn. last week táwa sí báyìí dáàdi wọn sọ̀rọ̀ mi báyìí wọ́n ní ọ̀sán bí ìrọ̀lẹ́ wọ́n ní ọ̀sán sí bí ìrọ̀lẹ́ ní Sunday sọ̀rọ̀ wípé tó lọ bá yá ẹni tó ti ń dáná pé Sunday pé nǹkan bí òun ṣiṣẹ́ Sunday náwó nǹkan tí dáadé sọ nígbà yẹn ní last week yẹn lélẹ̀. ẹjọ́ tí wọ́n rò lọ́dọ̀ ti wa tẹ́lẹ̀ bàbá mò ń bọ̀ sá. nǹkan tó sọ náà nígbà yẹn last week yẹn lélẹ̀. ẹjọ́ tí wọ́n rò lọ́dọ̀ ti wa tẹ́lẹ̀ tó wà nílẹ̀ ni wípé bí àná ni Sunday sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bí àná pé òun ṣiṣẹ́ o ìwọ ló ná owó o pé kán máa lọ kọ́lẹ̀ o pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ń bí tẹ́lẹ̀ ni o pé ọ̀rọ̀ kan ó ṣẹlẹ̀ o 11 million ọjọ́ kejì náà ní bàbá rẹ̀ wá bá bàbá Sunday nílé lọ́rọ̀ tí wọ́n sọ ń bí tẹ́lẹ̀ lèmi sọ yìí mi ò sọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n kọ́kọ́ mú wá bí tá a fi ń pè ọ́ ni o. inú mọ nípa pé bá dáàdi mi lọ́dọ̀ àbúrò lọ́dọ̀ wọn. dáàdi à ń bọ̀ àpè yìí ń bọ̀. wọ́n nǹkan tí dáàdi wọn sọ mí báyìí lójú mi lánàá ni mo sọ ní last week ni mo sọ yẹn bàbá wọn ní bí ọ̀sán bí ìrọ̀lẹ́ ní Sunday lọ báyà ní ibi tó ti dáná tó ní nǹkan bélébélé máa ṣẹlẹ̀ o nǹkan bélébélé máa ṣẹlẹ̀ o ẹ̀rọ sábẹ́ and ọjọ́ táwọn sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ Sunday. sorry Ogunleye Fúnkẹ́ Caroline wọ́n ní iPhone 16 is over 1 million naira mo ń gbọ́ yín sà. so ní sọ̀rọ̀ ìwà bó ló ń lọ Sunday bó ló ń lọ ẹ bá ń gáàdì ẹ kó lọ tú kó padà wá. ẹ̀rọ sábẹ́. bàbá ẹ sọ̀rọ̀ ẹ má wọrí ọ̀rọ̀ wà. so bí nǹkan tó sọ ni ẹgbẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n ní Sunday sọ fún wọn pé mo fún wọn ní 1,000 pé mo fún wọn ní 1,000 and pé ìjà bílébílé máa ṣẹlẹ̀ o ẹ̀rọ sábẹ́ nǹkan tẹ́gbẹ́ sọ náà báyìí ni and ìjà 11 million ṣẹlẹ̀ ní that will be ṣe August 23. ṣé that will be ni àbí that was. that was 20 August 20 August 23 ẹ̀rọ sábẹ́ ní ọ̀rọ̀ lágbà ànájọ́ ìnáwó ṣe ọdún bẹ́ẹ̀ festival máa pé ní àárẹ̀ ìjẹ́ṣu ẹ̀rọ sábẹ́ ọjọ́ ìgangan náà dẹ̀ sọ pé wọ́n ń ṣe àdúrà yẹn ọjọ́ ìgangan lájà yẹn ẹ̀rọ sábẹ́ yẹn and ọjọ́ on 26 ọjọ́ tí wọ́n wá bá mi ọjọ́ on 26 yẹn gangan náà wá bá mi tó ní ìbò lè máa Sunday lọ on 26 yẹn dẹ̀ ilé yìí àárọ̀ on 26 yẹn dáàbì ló pè mí pé lérí ọ̀rọ̀ ìjàkadà ní bóyá ìjẹ́ tàbí jẹ́ ìbọn yẹn pútẹ̀ nìyẹn pé bàbá lè kọ́ bá dá sí ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn lè tán lẹ̀ àárọ̀ ibi issue ni mo wá sí and that is on àlejò ní on 23 issue ṣẹlẹ̀ ní on 23 wọ́n fẹ́ bá a ṣètò owó ní on 26 on 26 yẹn ibi tí a ti ń sọ̀rọ̀ èmi àti ọ̀rẹ́ mi ti ń sọ̀rọ̀ owó wípé ìjà ìpẹ́ pẹ́lú ibẹ̀ ní Sunday ti dé that is on 26 yẹn tó ní mo gbúdọ̀ pé wáyé tí mo fi ń dà ẹ̀rọ sábẹ́ pẹ́pẹ́ kí n máa jà kí n kọ́ bẹ́ẹ̀ tí mo ṣáà ní kò lè understand gbà kàkọ́ bẹ́lẹ̀ ibẹ̀ ló ti wá ní kí n fóun ní 1,500 and that is àárọ̀ on 26 yẹn and ẹgbẹ́ ilé ẹ̀ sọ pé ọjọ́ tó wọn mọ̀ pé bóyá wọ́n sọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ owó àbí òbí kìíní o èmi mo sọ fún mo sí ẹgbẹ́ èèyàn tó ń sọ ibà nígbà tí wọ́n ń nà mí wípé tọ́mù mi lọ balance tán ní kí n jẹ́wọ́ pé ìgbà wo ni ìpè ìbò ìbàdàn Sunday lọ ẹ̀rọ sábẹ́ yẹn ìgbà tó ń sọ̀rọ̀ yẹn wọn táyọ̀ ti nà mí tó ti mú mi kúrò wọ́n mú lọ sí ọ̀dọ̀ kí lórúkọ ẹ̀ olóyè kan tó àtọ́rẹ̀ láti lọ balance ibi balance láti wá ń sọ̀rọ̀ tí mo ti wá sọ pé Sunday tó ń sọ yìí àárọ̀ yìí èmi fúnra mi fún 1,000 naira tó ìbèrè 1,000 naira lọ́mi tí mo sẹ́lẹ̀ lórí POS. mo ń bọ̀ bàbá ẹ sọ̀rọ̀ ẹ má wọrí ayé wà fún yín Samuel Ọlálérè òní ó ní I just checked the price of iPhone 16 now only 2.8 million naira. Ó wà lọ́la ní kọ́ lọ́wọ́ Facebook. So now that's how much they are selling it now. I'm 2,100. mo ń bọ̀ rẹ̀
bó ṣe wà yìí Yes, sir. ọdún mélòó ló mọ̀ tí Sunday ti lárùn ọpọlọ? I think that is 2020 torí ìgbà mo wà ní Edo State. 2020. Yes. ṣé láti gbà yẹn ṣé wọ́n ti Sunday àwọn family ti pè ọ́ rí pé ìwọ ló wà ń dé ọ̀rọ̀ Sunday àbí No. Sunday dárúkọ rẹ̀? No. kí ló wá dé tó fi wá jásìkò yìí ni wọ́n báyìí wọ́n pè nǹkan ọ́? tí mo sọ last week. kí ló sọ? On that is on 23 yẹn that August 23 yẹn tó ń ṣe festival yẹn ọjọ́ yẹn gangan la dà ọ̀dà sábẹ́ lórí ọ̀rọ̀ pé ó ṣe iṣu ọ̀rọ̀ owó àbí kò ṣe ọ̀rọ̀ owó ọjọ́ yẹn gangan la dà so ọjọ́ yẹn gangan ibi tó máa ń dúró sí tó ti máa ń smoke ibi tó máa ń dúró ibẹ̀ gangan láti já ìjà yẹn ọ̀dà sábẹ́ so lójú mi òun ló gbọ́ tó fi ń sọ̀rọ̀ ọ̀dà sábẹ́ yẹn pé ọ̀rọ̀ 11 million àbí kò ṣe 11 million òun ló gbọ́ tó fi sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tán ló wà nílé lọ́jọ́ náà kí n tó ní kí bàbá rẹ̀ máa bọ̀ ẹ máa bọ̀ bọ̀dá dìde Sunday dìde Dèjì August kí ló pè é yẹn náà? August 23 23. ni a dá ìjà owó so August 26. bọ̀dá ẹ kalẹ̀ ẹ kàlẹ́ sọ kí lorúkọ yín? orúkọ mi Ọlátúndé Kọ́láwọlé Ọpẹ́yẹmí. Báwo ló ṣe jẹ́ sí Sunday? Sunday náà bí tẹ̀lé mi. Sunday náà bí tẹ̀lé ọ ọjọ́ tí Sunday bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ló sọ yìí torí àfẹ́ lọ sẹ́yìn torí àsìkò ọjọ́ tí Sunday bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ló sọ yìí níbo ló wà lọ́jọ́ náà? ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí Adó ni mo wà òru náà dẹ̀ pè mí. ta ló wà létí lọ́jọ́ tó ń ló ń sọ̀rọ̀ yẹn? bí mo ṣe dé lọ́jọ́ ní òru yẹn nìkan bí around 2 o'clock ni mo wọ àré torí mò ń tẹná alẹ́ mò ń ṣọ̀kadà alẹ́ 2 o'clock yẹn mo kọ̀ sí tiẹ̀ sùn torí èmi bìlífù pé ìjà ló ń jà lọ́jọ́ yẹn mo mí ìnà gidi wá gan pé no sẹ́ pé Sunday ò pé màá fẹ́ ṣerú ilé ni pé èmi lákùnrin nílé ibi tí mo ti sùn ló ti jí mi ló ti sọ pé bọ̀dá mo kọ̀ tẹ̀ ní kò ń sọ nǹkan fún yín ni o wípé torí tílẹ̀ bá mọ́jú eléyìí lọ pé ọ̀rọ̀ yìí pé mo lè má padà bọ̀ lẹ́nu mọ́ bí tó ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀kì mi. kí ló sọ? ó ní bọ̀dá ó ní kí òun ṣiṣẹ́ owó o ń pé òun kọ́kọ́ ṣiṣẹ́ 30 million kan ń pé iṣẹ́ 30 million tó ń ṣe àná òun gidi lọ́jọ́ òun bìlífì pé kinní kan ó nítorí òun òrówó náà Dèjì ló náwó yẹn kinní kan bó ṣe dárúkọ Dèjì mo ṣe ṣọ́ọ̀kì yẹn mo wá gbé ṣàmù wá ní kó wá jókòó síwájú mi mo wá fi ọgbọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá rí tún sọ̀rọ̀ lọ bá ẹ ó wá dárúkọ ó ní nọ́mbà kan wà lórí fóònù Dèjì ó ní awo náà fi save ẹ̀ ó ní tó bá wà ní bàbá ẹ ó ní wàá sọ ní òun fún wa ní ọjọ́ yẹn ní òru yẹn. ọjọ́ wo ni ọ̀rọ̀ 11 million tí wàhálà rẹ̀ ṣẹlẹ̀? ọjọ́ torí ìgbà tí ọ̀rọ̀ 11 million wọ́n ṣẹlẹ̀. sọ̀rọ̀ 11 million jẹ́ ń ṣe báyìí torí àsìkò sọ̀rọ̀ 11 million ló ṣáájú ọ̀rọ̀ tó sọ ni àbí ọ̀rọ̀ tí Sunday sọ ló ṣáájú? kì í ṣe ọ̀rọ̀ 11 million kan ló ṣáájú ọ̀rọ̀ tó sọ o. ṣe rí àwọn ilé ọ̀rọ̀ àwọn ilé kò ṣe ọ̀rọ̀ àwọn ilé mo bá wá ṣe rí ọ̀rọ̀ tí mo bá wá bá ìdílé kan mo ní 1000 Dèjì dáàbò mo ti dòkó fún kámẹ́rà ṣé ẹ rí i pé mo ní mo lọ ṣe é lé ní 5000 ṣé mo lọ ṣe. kí ló fẹ́ ṣe pẹ̀lú 1000? nínú 1000 ẹyọ kan tó ṣorí méjì ó lè yẹ kó jẹ́ nínú ẹ̀ ẹ̀dọ́ young man this is with number 3 I'm talking about Ògo gangan when I Ògo I go and lost. bro wait nothing again. hello listen to me ṣó fẹ́ dá 1000 Sunday padà fún ni ṣí Sunday Dèjì jẹ́ náà. àbí ṣó fẹ́ dárúkọ 1000 Dèjì fún padà ẹ ni? nígbà tẹ̀ ẹ̀ sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ béèrè question kẹ́ ẹ béèrè kó papọ̀ mẹ́tálì kìíní náà ilé kan. ó yé mi à ń bọ̀ padà lọ́dọ̀ rẹ̀ à ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ farabalẹ̀ ó ti yé ọ ìwọ ló gbọ́n jù wá lọ níta wa ìwọ ló gbọ́n jù wá níbi tó wà yìí. ọgbọ́n ló máa ń pọlọ́gbọ́n ní àgọ́ sùúrù ló máa ń pa àmùgọ̀ ní sùúrù ìdí ẹjọ́ náà ti máa ń rọ̀ kọ̀kọ́ ní sùúrù. kẹ́ bá ti mọ̀wé dáadáa ìtumọ̀ kọ̀kọ́. àwa náà afẹ́ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ la ṣe ní o wá. ó ṣe kẹ́ lọ kẹ́kọ̀ọ́ lu ayé olden days in the past tense. ní sùúrù 25. bọ̀dá owó 11 million ṣóun ló ṣáájú ni? kì í sọ̀rọ̀ 11 million kan ló ṣáájú o Sunday ti kọ́kọ́ sọ̀rọ̀ lọ kó tó di pé wá dárúkọ Dèjì o kó tó di pé ó tún wá padà wá sọ̀rọ̀ 11 million. n tí mò ń sọ ọjọ́ ìjà tí wọ́n jà lórí 11 million ṣóun ló kọ́kọ́ wáyé àbí ọjọ́ tí Sunday sọ̀rọ̀ ló mi ò kọ́kọ́ mọ̀ wáyé? bóyá wọ́n jà ní ipa 11 million ìgbà tí Sunday ṣẹ̀ wá sọ̀rọ̀ pé 11 million wípé ó ní bí òun ṣe gba 11 million yẹn o ó dẹ̀ dá ó ní ibi tí òun ti lọ gba owó yẹn ó ní wọ́n sọ pé tí òun bá dá owó padà o pé òun ò lè rí owó padà mọ́ ó ní òun dá owó padà ń bibẹ̀ tó rẹ̀ sẹ́ni tó sọ ní ọjọ́ òun pé kóun tó rówó òun gan pé ṣe lòun á fi àdá gé orí ọmọ tó wà ń bẹ̀ wípé ẹ̀gbẹ́ omi lòun ti lọ ń gbówó òun gbogbo ẹ̀ bó ṣe ṣàlàyé ni brọ́dà mi ṣe ṣàlàyé fún yín níbí báyìí bí ẹ̀ brọ́dà mi dẹ̀ ṣe dé ní àárọ̀ ọjọ́ kejì ó tún pè é again gbogbo àwọn ará àdúgbò gan tún wá wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn awo ìlú wa wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó tún padà tún sọ fún wọn lójú wọn àwọn gan táwọn gan lọ́jọ́ kejì gan wọ́n á fẹ́ẹ̀ tó bí 6 ní ọjọ́ kejì yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn tán kó tó di ní bàbá Dèjì ti wá pé wọ́n fẹ́ pọ̀ mọ́ òun ní pé kí bàbá mi
ìyẹn dáàdì mi tó bí àwọn méjèèjì ń pé kó ṣe oògùn fún òun pé kán má bàa fi rí ọmọ ń pa. Ibẹ̀ ni brọ́dà mi ti wá sọ fún bàbá mi pé ṣé àti ìkófálẹ̀ ifá ń ṣe ń pé kò dúpọ̀ ṣe anything. mo ń bọ̀ pọ́ǹtì mi ẹ̀ tí ẹ̀ gẹ́tì pọ́ǹtì mi rárá ṣé ń gẹ́tì mi. ẹni tí mò ń sọ ni wípé bóyá bọ̀dá yìí ló sì lè mọ̀ ó ti ẹ dìde náà ẹ jẹ́ bọ̀dá ìwà kí n tó ní kí bàbá Dèjì ó wá á tó ṣe ojú òpó lẹ̀ fọmọ Nàìjíríà. àfa ohun tá à ń béèrè ni wípé ọjọ́ tàbúrò yín sọ̀rọ̀ ṣèbá àsìkò tán ṣọdún nílùú yín ni ṣé ọjọ́ tí àbúrò yín sọ̀rọ̀ yẹn ṣọjọ́ yẹn èwo ló kọ́ ṣáájú nínú ọ̀rọ̀ tó sọ àti ọ̀rọ̀ 11 million. kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣé ọjọ́ tó sọ̀rọ̀ yẹn. ọjọ́ wo ni Dèjì ń jà lórí 11 million. ọjọ́ ṣẹ́rí ọ̀rọ̀ wọ̀nyí ṣẹ́rí ọjọ́ tí Sunday sọ̀rọ̀ ọjọ́ kejì la gbọ́ pé wọ́n jà nígboro torí 11 million. ọjọ́ tó sọ fún wa pé wọ́n fẹ́ jà torí owó kan pé wọ́n jà torí owó kan báyìí o àwọn bèrè ọbẹ̀ èlò ó ní 11 million mo kò wojú ọgbà mo ní kíni mo ní 11 million kíni ó ní wọ́n jà lórí ẹ̀ nítorí ó ní ti dá owó yẹn padà ojúmọ́ la gbọ́ pé ojúmọ́ bílẹ̀ ṣe mọ́ ní bàbá Dèjì wá kílẹ̀ tó mo wá sọ fún dáàdi pé kó farabalẹ̀ sí ìgboro lóòótọ́ kó gbọ́ kílẹ̀ tó ṣú náà pè ní pé lóòótọ́ náà jà lórí 11 million nígboro wọ́n ní olóyè kan ní pé òun fẹ́ bá wọn sẹ́tù ẹ̀ mo ní mi ò tí ì gbà mo ní tó lóyè yẹn bá ti pè wọ́n lóòótọ́ mo ní kán pè mí mo ní bá ti lè. kí lorúkọ olóyè yẹn. Ọ̀dọ̀fin ló bá wọn. sẹ́tù 11 million yẹn. ṣé ọjọ́ tó ń sẹ́tù 11 million yẹn ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ nìkan bí after 10 èmi àti àbúrò mi bá ṣe fẹ́ wọlé. mo ń bọ̀ ẹ dìde Dèjì wá lọ́sẹ̀ ọ máa ń gbà tó iṣẹ́ èlò lọ́sẹ̀ iṣẹ́ télọ̀ tó ń ṣe bó ń ṣọ́ọ̀bù rẹ wá Ìfàkínbí ọ máa ń gbà tó iṣẹ́ èlò. tíṣẹ́ bá wá iṣẹ́ wá àrírú ẹ̀ rí o lè pa télò lọ́sẹ̀ yọmọ pa àwọn aráfàkín gbọ́ wa báyìí wọ́n sì mọ̀ ọ́ a sì mọ bí ọ̀rọ̀ bíi télò náà ṣe rí o lè gba télò lọ́sẹ̀ lágbà pé lóṣù kan o lè pa bíi èlò irú aṣọ tó wà lọ́rùn rẹ̀ èlò ló ràn tó bá fẹ́ bá mi ràn tó bá yẹ pé mo fẹ́ wọ̀ tó kétílẹ̀ àti ṣòkòtò tí èmi ni mo fẹ́ àti ràn 40,000. ẹ̀dọ́ yọ̀ ń gbà orí abílẹ̀ ni mi ò kì í gbà. dídé ajá gbà bá Dèjì. ẹjọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ń sọ yẹn tó dé ọ̀rọ̀ 11 million èmi ò mọ ilé tó jẹ́ ti tèmi gangan báyìí tó fi sọ pé mo ṣe oògùn owó torí ẹjọ́ sá mo ti sẹ́ni tó sọ pé o ṣògùn owó wọn àti ìfẹ̀sùn oògùn owó kan. no nǹkan tó sọ wọn ní àtàbúrò wọn jọ lọ ṣe oògùn owó ẹ̀rọ asán ẹ̀sà ìrísí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n wọn yìí wọ́n wà ń bẹ́ ní ìgbà tó ní wọ́n lọ bá ṣe pé wọ́n fẹ́ bá ṣètò ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ owó yìí wọ́n dẹ̀ rìkọ́ọ̀dù gbogbo nǹkan tá a sọ níbẹ̀ yẹn tí bàbá olóyè yẹn fi ní kí n kọ́ èèyàn tó ní owó kóun bá sọ̀rọ̀ pé so nǹkan yẹn ẹ̀pù tó bá lè ṣe fún èèyàn tí ó wà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ fi gbogbo rìkọ́ọ̀dù yẹn nígbà tí wọ́n wá ìtorí ibẹ̀ náà wà tó ní wọ́n rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ ìgbà tí ìdábẹ̀rẹ̀ tí a jẹnu géètì tó ń mú ni tó ń béèrè pé ìgbòdì àṣọ ìjọba àṣìbá àṣàwò ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ìjẹ́ kó máa yí gbogbo nǹkan tá a sọ bẹ̀yẹn lòun rìkọ́ọ̀dù dẹ̀ fi gbogbo rìkọ́ọ̀dù yẹn mẹ́ta so kọ́ ẹ̀sà ẹ̀rọ àbìlọ́ wọn kọ́ ń gbé rìkọ́ọ̀dù jáde so evidence máa lè fi wà pé owó tí wọ́n sọ yóò èmi kọ́ ló ní owó so ẹ̀jẹ̀ máa bìlọ́ wọn wọn àti ìfẹ̀sùn oògùn owó kan. no nǹkan tó sọ wọn ní àtàbúrò wọn jọ lọ ṣe oògùn owó ẹ̀rọ asán ẹ̀sà ìrísí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n wọn yìí wọ́n wà ń bẹ́ ní ìgbà tó ní wọ́n lọ bá ṣe pé wọ́n fẹ́ bá ṣètò ọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ owó yìí wọ́n dẹ̀ rìkọ́ọ̀dù gbogbo nǹkan tá a sọ níbẹ̀ yẹn tí bàbá olóyè yẹn fi ní kí n kọ́ èèyàn tó ní owó kóun bá sọ̀rọ̀ pé so nǹkan yẹn ẹ̀pù tó bá lè ṣe fún èèyàn tí ó wà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ fi gbogbo rìkọ́ọ̀dù yẹn nígbà tí wọ́n wá ìtorí ibẹ̀ náà wà tó ní wọ́n rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ ìgbà tí ìdábẹ̀rẹ̀ tí a jẹnu géètì tó ń mú ni tó ń béèrè pé ìgbòdì àṣọ ìjọba àṣìbá àṣàwò ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ìjẹ́ kó máa yí gbogbo nǹkan tá a sọ bẹ̀yẹn lòun rìkọ́ọ̀dù dẹ̀ fi gbogbo rìkọ́ọ̀dù yẹn mẹ́ta so kọ́ ẹ̀sà ẹ̀rọ àbìlọ́ wọn kọ́ ń gbé rìkọ́ọ̀dù jáde so evidence máa lè fi wà pé owó tí wọ́n sọ yóò èmi kọ́ ló ní owó so ẹ̀jẹ̀ máa bìlọ́ wọn. mo bọ̀ Sunday ọ̀rọ̀ tá à ń sọ bí àbí Dèjì jàre bàbá mo ń bọ̀ sà ọ̀rọ̀ tá à ń sọ bí Dèjì sọ̀rọ̀ 11 million ṣó ń gbọ́rọ̀ mi ọ̀rọ̀ 11 million kọ́ là ń sọ bí ọ̀rọ̀ pé ẹni yìí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó sọ mọ́rọ̀ tó wá jẹ́ pé ọjọ́ kejì lọ̀rọ̀ yẹn ṣe. iye wọn ní ọjọ́ gangan wọn ní ọjọ́ gangan tó ń ṣe festival. ìṣáà ní sùúrù àwọn ọjọ́ tó ń ṣe festival láre ẹjọ́ wọn ọjọ́ tó ń ṣe ọdún ìjẹṣu understand wọn ọjọ́ tó ń ṣe ìjẹṣu yẹn everybody ló ń ṣe ní gbogbo àrẹ understand and that is on 23 yẹn ni wọ́n ṣàdúrà pé gbogbo tó bá ti ṣe Sunday ó jẹ́wọ́ ẹ̀ understand bẹ́ẹ̀ pé gbogbo tó bá ti ṣe ń pé kí àṣírí ẹ̀ kó tú gbogbo tó bá ti ṣẹlẹ̀ so bó ṣe bá lóṣù àṣẹlẹ̀ sẹ́yìn ẹjọ́. jẹ́ pé bàbá rẹ̀ sọ̀rọ̀ bàbá ìkálẹ̀. yes sir kí lorúkọ yín sà. orúkọ mi Oyèrèdé Olúwaṣẹ́gun.
mo rí i pé bó ti jẹ́ pé ọ̀tọ̀ ni tí àwa sì fẹ́ bí yín ṣùgbọ́n mo rí i pé ẹ̀ ń náwó látàárọ̀. àwọn kókó àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ. Ọlọ́run jẹ́ kí àkóbá tọmọtọmọ. Àmín. Àkóbá ó kéré tóbi. Kí ló dé tẹ́ ẹ tún lọ ń competition bàbá? Ẹ kú òòsà ọ̀rọ̀ yìí. bọ́n ṣe nà mí ọ̀rọ̀ yìí sà. ìgbọ́n jẹ́ ká lọ competition ẹjọ́ yẹn. sà ẹjọ́ Torí wọ́n ti ṣe sà ẹjọ́ dúró náà bóyá. Bàbá rẹ ló ń sọ̀rọ̀ yìí ẹjọ́ sà. torí pé mo rí pé petition mo ti rí petition yín bì kan ni o. ẹjọ́ sà bí mo ṣe wà yìí nǹkan tí mo bá ṣe kò sẹ́ni tó lè fi yà jẹ mí. ṣẹ́gbọ́n sà pọ́ńtì wọ́n kókó àwọn kókó tí mo fẹ́ sọ mo sọ àwọn kókó kan bí ọ̀sẹ̀ tó kọjá mo béèrè àwọn ìbéèrè kan nígbà nípa pé mo gba fóònù mi ò gba fóònù pé mo ń búra sí ṣé ọ̀rá sàn àti bọ́ máa ṣe ra máa ṣe mẹ́wàá àbí máa ṣe méje àti bó ṣe kọ́lé sáré bó ṣe kọ́lé sáré tó sọ pé ṣé kì í ṣe pé ọmọdé iṣu oògùn owó pé bọ́ ọmọdé ìtiró gbogbo ẹ̀ pátá mo fìdí ẹ̀ múlẹ̀ lójú ara yín àti pé mo wá bẹ bàbá wọn lóògùn mo bẹ bàbá wọn lóògùn ẹ padà rí ìdí yẹn ìyẹn hàn sí yín ní òótọ́ kò sí ọtí yẹn ń parọ́ fún bó o ṣòótọ́ wàá kú bó o dẹ̀ ṣèbìtà wàá kú ṣùgbọ́n ní gbogbo nǹkan tí bá máa sọ bí èyí tí bá máa fi kankan mi ò rí láìpẹ́ pé kéèyàn máa parọ́ olóṣù gbogbo rọ́rà gbogbo àwọn wọ̀nyí pàtàkì gbogbo nǹkan tá sọ bí rọ́rọ̀ wà jẹ́ kẹ́bọ́ point one tí mo ti wá ọ̀rọ̀ àsúnmi pé yàn nǹkan kan láti bí February rántí da ìyàwó kò jẹ́ jẹ́ òṣè ìyàwó ó dà kún sọ́ọ̀sì kọjá mo ń gbọ́ yín sà. ṣé ọ̀rọ̀ sáfẹ́ yẹn ok tí mo ti bẹ̀ wá sí ilé bàbá wọn wá sí ilé bàbá wọn kì í ṣọ̀rọ̀ oṣù mẹ́ta oṣù mẹ́rin síbi táwa tí a sọ pé màá wá lẹ́nu ọgbà tí a ṣe ń bàbá náà wá síbi tí gbogbo ọ̀rọ̀ ń dojú. tẹ́ ẹ ti ń wá sílé bàbá wọn bíi ti báwo. ń pẹ́ mo wá sí ilé bàbá wa bẹ̀ bàbá wọn lóògùn tí mo sọ pé mi ò bẹ̀ bàbá wọn lóògùn yẹn bí asọ̀fìnrin lọ́sọ̀ kọjá lóòótọ́ tí mo ti wá bẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta tí mo wá bẹ̀ ìjà owó pé wọ́n jà níta kò tí ì ṣẹlẹ̀. rárá mo bọ ẹjọ ẹ jẹ́ káàrin yẹn clear sí wa ìgbà tẹ́ wá bẹ̀ bàbá Sunday lóògùn ọ̀rọ̀ yìí ò tí ì ṣẹlẹ̀. ọ̀rọ̀ ìjà tọ́jà tó mọ sẹ́dí gbọ́ tó wá ń sọ pé òun gba 11 million kò sí kankan tó ṣẹlẹ̀ for complete months after. nígbà yẹn. bẹ́ẹ̀ ni sà. ṣebí olórí ọdẹ tí ó sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n ń fìdí àwọn ọ̀rọ̀ yẹn múlẹ̀. mo ní òótọ́ ni mi ò sọ pé mi ò bí ẹrin yẹn kí mi fà mí sọ pé mo kì í ṣe bàbá Sunday kọ́mọ mẹ́tì mo ní ó ti pẹ́ sẹ́yìn ìjà ṣẹlẹ̀ nìkan bí February wọ́n fi fọ́tò ìyálé káàkiri sọ́nbí wọ́n bẹ àwọn awo kan lọ́wọ́ oògùn pé káwọn fi ṣe nǹkan sẹ́yìn tó gbówó lọ kò gbówó lọ dáná ṣe wá pè mí pé wọ́n dá ọkọ̀ mọ̀ mí sí jẹ́ nǹkan sọ yẹn lásìkò ìgbà yẹn mo fi sọ gbàgbé. kò ń ṣe àsìkò ọ̀rọ̀ yìí. kì í ṣe àsìkò ọ̀rọ̀ yìí kankan. tá a bá pe olórí ọlọ́dẹ yẹn wá ń kọ́ kó wá tán. ó lè sọ òótọ́ ṣùgbọ́n ilé òótọ́ tó bí kọ́ sí ọ̀rọ̀ tó sọ lọ́sẹ̀ tó kọjá tẹ́ ẹ mọ padà tó ń fẹ́ máa yí ọ̀rọ̀ ìgbè kan sẹ́yìn. ẹ lè mọ inú so ìyẹn mi. because ohun tí bàbá Sunday ń sọ. wọ́n ní ẹ jẹ́ kí n sọ àwọn kókó tí mo fẹ́ sọ. ẹ pé ọmọ mo fẹ́ ẹ̀yin lẹ mú ọ̀rọ̀ yẹn wá o wọ́n ní ẹ wá bí àná ó ti yé yín báyìí pé ọmọ wọn sọ̀rọ̀ bí àná ẹ dẹ̀ wá lọ́jọ́ kejì. irọ́ ló pa bámúbámú lóṣù gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí ìrántí ìfẹ́ parọ́gbà mo ní ó di oṣù mẹ́ta sẹ́yìn ọ̀rọ̀ owó ìyàwó tó ṣẹlẹ̀ kó tó di pé wọ́n jà àwọn ìjà yìí sá tí ọ̀dà sàn ṣùgbọ́n gbogbo ilé tá à ń sọ yìí ọlọ́run kan má jẹ́ kára kó bá ẹ bá mi bi wọ́n léèrè tọ́mọ wọn ti bọ́ sọ́ládó nígbà tó wà lọ́dọ̀ ẹgbẹ́ yìí tábẹ ẹni tó jẹ́ àwo ó ti jẹ àwòrán báyìí táwọn ilé sẹ́ẹ̀dì káàkiri pẹ̀lú oògùn káàkiri ó dúdú pé wọ́n mu ṣé ọmọ mi lọ́wọ́ sí gbà yẹn gbogbo ilé tá à ń sọ ló má jẹ́ kára kó bá gbogbo ilé tá à ń sọ gbogbo evidence gbogbo ẹ̀ pátá múdà pé mò ń ìgbà so pé Sunday ti kọ́kọ́ bọ́ṣọ rí. dáadáa bẹ́ẹ̀ ni sà. ọdún wo nìyẹn sà. a fẹ́ tọdún mẹ́rin àdúrà àwọn síbi táwa ẹ̀. ẹ̀bọ̀ 2020 náà ni wọ́n sọ wípé ó ti ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí. 2020 ni wọ́n lọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ sí. àwọn tó ṣe kó tó bẹ̀ ìmúkún ló fà á mo sọ fún mi ẹgbọ́n fún àlàyé kọ̀ fáàmù bíbá ẹ̀kọ́ òun gbé Colorado òun mú kankan bó òun mú kankan bó ṣe bẹ̀ tó. Colorado gan tẹ̀ dárúkọ Colorado yẹn gan mo fẹ́ fà yìí orí kíní igbó tẹ̀ ń ṣe gbogbo kan fà but ẹ ń lo ọ̀rọ̀ Sunday báyìí nísìnyí ẹ ń lo ọ̀rọ̀ Sunday gẹ́gẹ́ bí ẹ̀rí ṣùgbọ́n ọ̀sẹ̀ tó kọjá ẹni ká má lo ọ̀rọ̀ ẹ̀ bí ẹ̀rí ṣé ń gbọ́dọ̀ mi ẹni ọ̀rọ̀ tí ẹ pèdè kan ẹni ọ̀rọ̀ tí òsín bá ti gbọ́ ló máa ń tẹnu mọ́ olófà argument ẹ wá ń lo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀rí nísìnyí fúnra yín o. ìgbà tó sọ pé wọ́n ṣe fídíò tí ọ̀rọ̀ yóò ṣe kí ẹ jọ bá mi mú àwọn ṣẹ́jọ́ wẹ̀ kẹwàá ìgbà tí bàbá ẹ̀ sọ́jọ́ pàrọ̀ tí bàbá ẹ̀ tí tó gbé pààrọ̀ kan fẹ́ fi kan lé tí àwọn ọmọ ẹni tó gbé tí bàbá yóò tàṣẹ fáyín tó gbé pààrọ̀ àṣẹwàṣẹpọ̀ tó jẹ́ sẹ́ẹ̀dì ni bí àṣẹṣe mọ́sẹ́ẹ̀dì àṣẹṣe mọ́ ilé tẹ́ ń sọ yìí bá mi mú èèyàn wá olóòtú kí gbogbo ayé wò ó gbogbo igi ilé yẹn ló yà sílẹ̀. ta ló ẹ bá ń fi sí kámẹ́rà rẹ náà. gbogbo ilé igi ló yà sílẹ̀ ọdọọdún ilé ń wò ta ló nílé. ilé ọkọ̀ ọmọ arábìnrin yìí o. ṣé ta ló wá jí nǹkan bẹ̀. ọmọ wọn ló gbé pààrọ̀ ń bà yẹn. jẹ́ kó wà níwájú kámẹ́rà mi tán fọwọ́ sí. ọmọ wọn ló gbé pààrọ̀ ń bà yẹn tẹ́wájú ọjọ́ wájú tó máa kó báyìí. ta ló wá. ẹgbọ́tọ̀ lọ́lẹ́kọ̀ọ́ ẹgbọ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe é tàṣẹ. ta ló wá tàṣẹ. bàbá wọn ló tàṣẹ. ṣé wà ń bẹ̀ ń gbà tán tàṣẹ yẹn. yóò sí mi bẹ̀bẹ̀ kò sí kàtó ń ṣẹlẹ̀ táyọ̀ kí n gbọ́ mọ́ nípa wàṣà nípa kọ̀ fáwọn.
ṣùgbọ́n ìgbà tí wọ́n bọ́ sọ lẹ́jọ́ yìí mo kó sùn àbá mi gbọ́ lẹ́nu bọ́ǹbù wá sọ̀rọ̀ ẹ mọ̀ sọ pé ẹ bá ọ̀rọ̀ aṣọ bíbọ̀ náà la ṣe wà lọ́wọ́ lára Let me know you are going back to the dark man. ọdún táwọn yìí sà ọdún táwọn yìí sà èmi náà mi ti wá mú ọ̀rọ̀ sẹ́yìn tí mo ti wá sọ̀rọ̀ bàbá You yìí. are so crazy. You are talking about 11 million. Then you are going back to money. Do you want to go to the end of all of them and to see what they are talking about? It's okay, Sunday. What is this? When I steal it, then I go and return it. Did that what you want to hear the camera side? Come on, keep quiet. Go, man. It's Ṣé ẹ okay. gbọ́ bẹ́ẹ̀ sà? Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ sà? Èkejì What is it saying? ìkejì bá mi gbé You síbi are tó ti talking mú about gbó 11 million. You are go bá back mi gbé to síbi the tó ti mú gbó Yes, put it there. I mean, smoker. And you beat. You are great. Come on. èkejì sà ẹ bá mi gbé síbi tó ti mú gbó òun yẹn gbé sí Yes. ẹgbẹ́ kí gbogbo ayé máa wọ ẹgbẹ́ síbẹ̀ So crazy. tó ti mú gbó Sún sẹ́yìn. tó ti mú gbó Yes. I mean, tẹ́ wá ní tẹ́ máa kó bá tẹ́ fẹ́ kó bá mi tẹ́ bá Òun náà ti sọ bá ọlọ́run mú nǹkan ẹ̀sùn sẹ́yìn Òun náà ló mú nǹkan. You are showing my camera back. ṣé wọ́n bẹ́ẹ̀ sà Òun náà ló mú nǹkan ọlọ́mọ tí yín náà mú nǹkan. ọmọ mi ò mú nǹkan ọmọ mi ò kí ní kò bí ẹ̀rọ wá àti kìíní bí ẹ̀rọ wájú káàkiri àrẹ Ẹ lè máa gbẹnu ẹ lè máa gbẹnu ọmọ yín sọ̀rọ̀ sún sẹ́yìn díẹ̀. Okay, why don't one time come and find out my own? Come on, bàbá I don't need information tó lè mú mi pé mo mú gbóyò. Information tó mọ́mọ́ ẹni tó ti ṣe wèrè mi náà. Kọ́lá ó yá camera, I have camera me too. My Samsung me. I'm a off Samsung. So ọlọ́mọdé ká kó bá Bàbá gbogbo ilé iṣẹ́ ń sọ̀rọ̀ àgbogbo bàbá. Nígbà tó ń sọ̀rọ̀ 11 million ẹ̀, owó bàbá ìfẹ́ máa ṣàlejò mi nílé kan ẹni bá kò fẹ́ dájú. Owó kọ̀ mẹ́ tó jẹ́ ṣọ́ọ̀mù ẹ̀ tó lè san padà. Èló lọmọ wọn jẹ. Torí ṣe rí nǹkan tó yí. Why not for me? Why call my? Bàbá ṣe rí nǹkan ẹ̀ ń sọ báyìí. Ẹ̀yin lẹ ní ká má fi ọ̀rọ̀ Sunday ṣe lọ́sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ọmọ rẹ̀ jẹ gbèsè bẹ́ẹ̀ èmi di omi ní tìmá mọ mọ́mọ́ rẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ yìí. It's okay, Sunday. Àwọn ọ̀gá àgbàlejò náà èmi kí mo lọ fẹ́ káṣà. ọjọ́ fẹ́ wọ́n níṣẹ́ Àmọ̀pẹ́ ìṣòro àti ọmọ rẹ̀ ọmọ rẹ̀ fi ọlọ́jọ́ ọmọ rẹ̀ ní Sunday láti ní sùúrù ìṣúná ní nìyẹn sùúrù náà. Sunday ní ọjọ́ sùúrù. tó kọ́ wá bí ó ní ìlú owó lòun I can buy one now and I will collect my own too. Ṣé wà á ti lè jíjà lè rí ni? Oh, there you go. Kabajade. Something that happened in the 10 years past. You did come to the fresh check, the men that we have asked for Kí today. lẹ́jọ́ bí? I want to pay your 1,000 back. If you Ó can. fẹ́ fún 1,000. They want to find that. They want Ó to. fẹ́ fún 1,000 báyìí. Yes, nah. Oh, We yeah. want to find out. Iṣẹ́ kò ṣe tó múra 110. Yes, nah. You want to Yes, sir. challenge me for camera. Yes, sir. I want to check kò ṣe tó ayé mi lọ́wọ́. Ibo ló ti rówó yẹn. Central Bank ló ti rówó. Ibi tó ti rówó. Central Bank ló ti rówó. Fún báyìí. Mo lè fọ́. Bàbá yín ní sùúrù. Bàbá yín ní sùúrù. Wọ́n fẹ́ ṣe Àbáyé lọ tó fẹ́ ṣe bí ọmọ ti dàgbìn lọ. Kí ọmọ yẹn mú dàgbìn lọ. Dèjì dàgbìn lọ. Má tọrọ owó lọ́wọ́ ìrówó báyìí. Millions of billions. It's okay. 1 billion naira that. Ọ̀rẹ́ rẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ pé iṣẹ́ wo Come lò. on, don't It's okay. touch me. It's What okay. is this thing? It's okay. If you want to touch my It's okay. It's what okay. the fucking. It's okay. It's okay. Iṣẹ́ wo lọ́mọ yẹn ṣe tó fi ra 110? Èyí tí mo update náà Nàìjíríà lé kí mo ṣe òpó náà lọ. Bẹ́ẹ̀ sí mo ṣe lọ ṣiṣẹ́ lé ni. Iṣẹ́ wo ló ṣe kó múra 110? Ó ní ó kọ́lé ó ní àpò system. But ó lórí DAC of company. Who are you? What are you saying? You are coming to camera. We want to settle this. Do you think I beg for money from you? What are you talking about? Close share. Kí n kò fún ẹni 1,000 kó jẹ́ kí n ní ìfún. Owó Central Bank ọmọ ẹ jẹ kí ọmọ ẹ kó lọ san padà dé. Bẹ̀rẹ̀ má bínú bàbá ẹ̀ ní wọn lè báyìí náà wẹ̀ gbà kó lọ san owó Central padà. Kí n kó lórí Central Bank. Ní ìgbẹ́ kí n bá ti kó lórí Central Bank kí bàbá ẹ̀ bá ti mú lè lọ mi wí. Mo máa ń bọ̀ pàtẹ́ ní tí màmí ó ti ìbọn ní Bàbá mo ti fún ẹ ní mi. sùúrù. What are you saying? You are saying It's you are okay. coming back again. It's okay. Who are you? Bàbá Next time you are trying, I will slap you for camera. No bàbá that issue. bàbá ẹ má ti lọ mo fẹ́ béèrè nǹkan kan Nǹkan lọ́wọ́. tí ṣẹlẹ̀ ní 5 years ago, wọ́n jẹ padà return wọ́n yà ìtura tóbi. Ẹni kò mú kámẹ́rà ní ń bọ̀ pa ní òun Nàìjíríà tó lọ ń ṣó kíní báńkì mo ti It's okay. update It's okay. mo ti fún Bàbá lọ heaven side come back. It's okay. It's okay, Sunday. I'm the HG guy, they are looking for me in Nigeria. They can't catch me now when they know Bá mi me. dúró dìde bá mi dúró bẹ́ẹ̀ yẹn náà jọ. Ẹ jẹ́ kó dúró tì yín bẹ́ẹ̀ yẹn náà. Bàbá ẹ wá láàrin ìṣẹ́jú kan ká wá. Má ti lọ ẹjọ́ ẹ má jò lọ ẹ lọ ẹ mọ́nítọ̀ ẹ. Ẹ má ti lọ ẹ bá mọ́nítọ̀ ẹ kó dúró síbẹ̀ yẹn. Bàbá ẹ̀yẹn lọ bá mọ́nítọ̀ ẹ ní kọ́kùnrin yẹn wá. Ọkùnrin tó tẹ̀lé yẹn wá yẹn lọ mọ́nítọ̀ ẹ. Bàbá ṣókí lọ̀rọ̀ wa kí lórúkọ yín sí lálẹ́ yìí bàbá lẹ́ẹ̀kan sí làṣà. Mi ì lè yín dìde o. Orúkọ yín Káyọ̀dé. Nínú ọjọ́ tí wọ́n ń pariwo 11 million tí wọ́n ń jà lé 11 million àtọjọ́ tí Sunday ọmọ yín sọ̀rọ̀ pé tó sọ̀rọ̀ Dèjì èwo ló ṣe ájúnu méjèèjì ṣókí ni o. Ọjọ́ bí àárín ọjọ́ mélòó síra wọn ni bàbá Dèjì wá bá yín. Ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ báyìí ní ọjọ́ tó sọ̀rọ̀ ní tẹ́ ti ń sọ tẹ́lẹ̀ báyìí ni pé ọjọ́ kejì ẹni bó sọ̀rọ̀ bí àná lọ́jọ́ kejì ló wáyé. Bàbá náà ń bi léèrè bàbá ló sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá o pé ọjọ́ tó sọ̀rọ̀ pọ́jọ́ kejì bàbá tó ló tọ́jọ́ mẹ́rin síra wọn. Kò ti wí tẹ́lẹ̀ ẹjọ́ gan kò sọ̀rọ̀ kàn lè jà kàn ṣe jọ ẹ̀ sí lọ ẹ̀yìn jẹ́ kan ọ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ rẹ̀ kan láago kan rú lígí kà á sọ̀rọ̀ láago kan rú kéde àdúgbò ti mọ kété láago kan rú láago kan bá ti lù lé ó ti ké lórí bẹ́ẹ̀ láago kan
ẹ̀yin ọ̀rọ̀ ilé tó sọ bàbá torí àsìkò bàbá ẹni sùúrù torí àsìkò ṣé ń gbọ́rọ̀ mi bàbá kí ló dé tẹ tàṣẹ fún Sunday kí ló ṣe fún yín jọ tẹ tàṣẹ fún. ẹ náà tàṣẹ fọmọ rẹ mẹ́ta ṣe fún. àwọn lẹ́ẹ̀mọ̀ ó jí epo yín. ṣé jí báyìí. ó kó pàdánù bí wọn máa ilé tó gbé. ṣé wọn àtọmọ wọn lọ́jọ́ gbé wọn. èmi ni mo lọ gbé kó ń padà lọ́wọ́ olóyè kan. ẹ jókòó ẹ máa dá padà ẹ wá olóyè wo ni wọ́n tà fún. òṣèlú olóyè yẹn wà obìnrin ló dẹ̀rẹ̀ kùn lọ́wọ́ wọn. kí lorúkọ olóyè yẹn. mọ́sùmí ló lè mọ orúkọ olóyè yẹn. kí lorúkọ olóyè yẹn. olóyè tí Dèjì àti Sunday tó ń lọ tepo fún. bá ń pe mọ̀ mi. èmi ni mo lọ gbé epo yẹn lọ́dọ̀ ta ló ta àwọn mélòó ló ta. Dèjì àti Sunday lọ́dọ̀ gbé pàmù lọ́dọ̀ gbé epo ìwòròkó náà ta pàmù sí tọrọ ẹ da wàhálà gidi. kí ló wá dé tí bàbá yín ti tàṣẹ tán tó mọ̀ pa àwọn ọmọ wọn. wọ́n ta ẹni tí ṣé wọ́n tàṣẹ tí màá lọ gbé epo padà. àwọn kan ló sọ fún ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ bàbá ẹ jókòó ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ fún ọmọ Nàìjíríà kí wọ́n bá wa dá sí níbi tí a sì dé dúró yìí.